Hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Orí òkè ni mo wà yìí. Àánú ni mo tọrọ débí fún ẹ̀yin tẹ́ ń wò mí àtẹ̀yin tó máa ṣe àmì. Gbọ́ mi dáadáa. Ọdún àánú rẹ leléyìí. Ogun ìdílé yín ò lè dá dúró. Mi ò mọ nǹkan tó nílò yẹn o. Ṣùgbọ́n lórí ohun tó o ti ń sọkún fún ní ọjọ́ tó pẹ́ yẹn, mo ń sọ fún ẹ pé ọdún àánú titi ẹ leléyìí. Àánú fẹ́ sọ̀kalẹ̀. Ìwọ tó o lè ṣàmì lórí àdúrà àṣẹ mẹ́ta tí mo fẹ́ pa yìí. Àṣẹ mẹ́ta ni. Bíbélì ní wípé ó ní ohunkóhun tí mo bá tú ní ayé lòun yóò tú ní ọ̀run. Ó ní as you have spoken to my hearing, so I will do. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Gbọ́ mi, mo sọ, mi ò dá sọ. Mo pàṣẹ, mi ò dá pàṣẹ. Lórúkọ ńlá ti Jésù. Ilẹ̀kùn àánú èyí tí wọ́n ti tì mọ́ ìran rẹ lọ́jọ́ tó pẹ́. Ilẹ̀kùn àánú èyí tí ìyá rẹ ò rí wọ̀, tí bàbá rẹ ò rí wọ̀. Lórúkọ Jésù, ìwọ tó ṣàmì yìí, ọ̀run ṣí sílẹ̀ fún ọ. Lórúkọ Jésù, ayérayé ṣí sílẹ̀ fún ọ. Wá gbọ́ ẹlẹ́ẹ̀kejì. Kọ́kọ́rọ́ àánú ni mo fẹ́ kó gbà. Wá ṣàmì, wá pariwo àmì yẹn ní kíkan. Mo gbàdúrà, mo pa á ní àṣẹ. Kọ́kọ́rọ́ àánú tí èèyàn kan ò gbà rí nínú ìran tó ti jáde. Ìwọ tó lè ṣe àmì yẹn dà. Lórúkọ Jésù, ayérayé yọ̀ǹda ẹ̀ lé ẹ lọ́wọ́. Lórúkọ Jésù, ayérayé yọ̀ǹda ẹ̀ lé ẹ lọ́wọ́. Ẹlẹ́kẹta rèé. Líkàbà sende kàkàrìbò sandalia. Orí òkè ni mo wà yìí. Mo pa á ní àṣẹ. Mo fi má jẹ̀mú kó orí òkè yìí mo fi pàṣẹ. Ìṣẹ̀lẹ̀ àbàmì tó máa ṣẹlẹ̀ tó máa fi rí àánú gbà. Yílí balẹ̀ kebo sendada. Ìṣẹ̀lẹ̀ àbàmì tó máa ṣẹlẹ̀ nínú ilé tó ti jáde ni. Lórílẹ̀-èdè yìí ni káàkiri àgbáńláyé tó jẹ́ pé ìwọ ni ẹ̀rí máa tọ́ sí. Ìwọ ni àánú ńlá máa kàn. Lórúkọ Jésù, ẹni tó lè ṣe àmì yìí. Lórúkọ Jésù, ó yá kó ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Lórúkọ Jésù, ìṣẹ̀lẹ̀ yìí kó ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Máa ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. Òun ni Ẹ́sítérì fi di aya ọba. Yébálí kàbà senda kàrà. Ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. Líyàbà kà sende kórìà. La fi mú Jósẹ́fù kúrò nínú túbú. Ọba ò lè sùn, kò lè wò nítorí pé ó ń lálàá. Nítorí pé Jósẹ́fù fẹ́ ṣe kíni, ó fẹ́ di prime minister. Ọlọ́run jẹ́ kó lálàá. Kò sì sí ẹni tó lè rọ àlá náà. Líyàbà kàsàndà kàlẹ̀. Ìṣẹ̀lẹ̀ yẹn ó da gbogbo ìlú yẹn láàmú. Ó jẹ́ kí àwọn amòye tí wọ́n máa ń ríran wọn ó di ẹni tí wọ́n lè ríran. Nítorí pé ìṣẹ̀lẹ̀ fẹ́ ṣẹlẹ̀. Ìwọ tó ní ìgbàgbọ́ ni mo sọ. Ìṣẹ̀lẹ̀ àbàmì tá mú ọ kúrò nípò tó wà, tá mú ẹ lọ síbi gíga. Ìṣẹ̀lẹ̀ àbàmì tá jẹ́ kó ní ẹ̀rí tí èèyàn kò ní rí nínú ìran tó ti jáde. Lórúkọ Jésù, ayérayé gbà á láàyè nínú ayé ẹ̀. Lọ rí àánú gbà, lọ rógo lò. Orúkọ tèmi ni Stella Ayanfe Jesu. Máa bá mi share fídíò yẹn. Lọ rí àánú gbà. Tó o bá fẹ́ ká jọ gbàdúrà, àbí o fẹ́ bá mi sọ̀rọ̀ àwọn nǹkan tó fẹ́ ká jọ gbàdúrà lé, pè mí sí 081-194-66225. 081-194-66225. Ìwọ gangan lè rí kan. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel.